Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Ìwé Jòhánù orí 5 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí fún ìkarùndínlógún. Núdẹ̀yìn náà àjọ àwọn Júù kan oko tí Jésù ìgòkè lọ sí Jerúsálẹ́mù. Adágún omi ọkàn wà ní Jerúsálẹ́mù ní tíbodè àgùntàn. Tá à ń kórúkọ rẹ̀ ní Bẹ́tẹ́sídà ní èdè Hébérù. Ó ní olóró 5. Nínú rẹ̀ rí ọ̀pọ̀ olókùnrùn abirùn ènìyàn pé dùbúlẹ̀ àwọn afọ́jú arọ àti ọ̀wọ́n gbígbẹ́. Dédé wọn pátárè mìíràn dé rirú omi. Túdàfọ áńgẹ́lì Olódùmarè máa ń dùgbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà a sì máa rú omi. Lẹ́yìn ìrùn bá ti rú omi náà tán ọ̀nìkan nírè bá kọ wọ́ inú rẹ̀ lọ ìyàn àrí ìwòsàn gbà nínú àrùn karùn-ún ilé mà bọ́ fira. Ọkùnrin olókùnrùn kan wà níbẹ̀ ọ̀nìrè tí ń ṣàìsàn fún ọdún 38. Gẹ́lẹ́ bí Jésù ti rí nídùbúlẹ̀ tó ń dẹ́ mọ́ ọ̀fọ̀ ó ti pẹ́rùn tí ródò ní ti dóye. Jésù ìwé wọn ọ̀fọ̀ ó ọmọkùnrin yóò fẹ́ ìwòsàn bí. Ọkùnrin olókùnrin ó dá Jésù nù wọn ọ̀fọ̀. Ọlọ́gbẹ̀ ni èmi nẹ ara mi nẹ ẹbí nínà nìkan nírè bá gbé mi jù sínú àdágún yìí náà dé rà bá ti rú omi náà. Ní gẹlẹ́rìn bá ti gbìyànjú kọ́ kí n bọ́ sínú odò náà kí n lè rí ìwòsàn gbà. Tó ló mú rẹ̀ máa sọ̀kalẹ̀ sùn rẹ̀ àjúrè mi. Bí Jésù ìwé wọn ọ̀fọ̀ múra pálẹ̀ kò gbé àkéte rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní rẹ̀. Lọ́gán lólókùnrin ìdẹ́gba wòsàn. Kò pálẹ̀ kò gbé àkéte rẹ̀ kò bẹ̀rẹ̀ sí ní rẹ̀. Ọjọ́ náà jẹ́ ọjọ́ ọ̀sìn. Túdà náà ọmọ Júù ìwé rí ọkùnrin olókùnrùn ràdẹ̀mù náírà ẹ̀ bọ̀. Ẹnì jẹ́ ọjọ́ ọ̀sìn. Ẹ bójúmú rúwọ láti gbé àkéte rẹ̀ kò dá wọn nù wọn ọ̀fọ̀. Ọ̀nìrè wò mí sàn òun rè wí mí ọ̀fọ̀ ń gbé àkéte rẹ̀ mi ń bẹ̀rẹ̀ sí ní rẹ̀. Náà dé nìran dẹ́ bí ọ̀nà rẹ̀ ọ̀fọ̀. Láàláyẹn à èwe rẹ̀ ọ̀fọ̀ kò gbá àkéte rẹ̀ kò bẹ̀rẹ̀ sí ní yan fanda. Ní ènì ọ̀sìn. Ọ̀nìrà dẹ́mù náírà ẹ̀. Ẹ mọ̀ ọ̀nìrì Jésù jẹ́. Túdàfọ Jésù ti tibẹ̀ kó nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ níbẹ̀. Núdẹ̀yìn náà rí Jésù yìí nínú tẹ́ḿpìlì. Ewé wọn ọ̀fọ̀. Ihò náà tọrọ dẹ ti rí ìwòsàn gbà. Ṣùgbọ́n má dẹ̀ṣẹ̀ mọ́. Tí òun rè dẹ burú já ìjù yìí lọ. Ó má bàa kọlù ẹ̀. Ọkùnrin náà yìí lọ. Kò wí rẹ́ wọn Júù ọ̀fọ̀. Jésù rí ẹni rè mọ́hun náírà dá. Olódùmarè kò bùsì gbígbọ́ ti kíkà ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.